Ṣé o mọ nǹkan nípa àwọn àlùjọ̀nnú? Mi ò ní sọ ìtàn àlùjọ̀nnú fún yín ní sùúrù. Màá sọ nǹkan nípa àlùjọ̀nnú fún yín. Àlùjọ̀nnú a máa rìnrìn àjò, wọn kò nílò ìwé ìrìnnà. Bẹ́ẹ̀ ni wọ́n á máa rìnrìn àjò. Wọ́n á rìnrìn àjò láàárín ọ̀run ìrìn àjò. Ṣé o mọ̀? Àwọn ààyè kan wà tí wọn kò lè lọ. Ẹni tí wọ́n bá fún láàyè nìkan ló lè dé bẹ́ẹ̀. Níbo ni Shahaban Rashadan? Òkúta nílá máa rélé wọn lórí ṣùgbọ́n wọ́n á máa lọ kiri. Ṣé o rí wípé wọ́n á máa sọ èdè lóríṣiríṣi? Ìgbìmọ̀ àlùjọ̀nnú kan wà inú ayé nìkan ni wọ́n lè wà. Nígbà tí Ànábì Muhammad Sallallahu Alaihi Wasallam gba Kuran, àlùjọ̀nnú lè rí nínú ọ̀run, wọ́n lè rìn nínú ọ̀run nígbà tí wọ́n lè rìn nínú ọ̀run nígbà tí Kuran sọ̀kalẹ̀. Wọ́n ti tilẹ̀kùn ọ̀run, wọn kò lè lọ. Gbogbo ìgbà tí wọ́n bá gbìyànjú láti lọ, ibi tí wọ́n bá máa gbé ṣe ìpàdé, òkúta máa rí bọ̀ wá sílẹ̀. Wọ́n á sì béèrè wípé níbo ni gbogbo ìdáàbòbò yìí ti wá? Ìdáàbòbò tó lágbára jù tẹ́lẹ̀ lọ. Wọn kò jẹ́ kí wọ́n mọ̀ lọ ibi tí wọ́n á máa lọ tẹ́lẹ̀. Wọ́n wá sọ níbo orílẹ̀ ayé. Ṣé o mọ̀? Èyí ni ìdí nínú Surah Al-Jinn. Anlanu Hizallah Filhard Lam Yaskuru Asama. Wọn kò ní wípé a mọ̀ wípé kò sí ẹni tó kápá Ọlọ́run láyé. Wọn kò dárúkọ ọ̀run. Ṣé o mọ ìdí? Torí wọn kò lè lọ ibẹ̀. Wọ́n tì wọ́n mọ́ ayé, wọ́n sì rìn káàkiri lórí ayé. Wọ́n lọ lórí ilẹ̀ ayé tí ìkan nínú àwọn ìgbìmọ̀ wọn sì gbà Rasulullah kọjá nígbà tí ó ń ka Quran. Gbogbo wọn sì dúró lákòókò náà, wọ́n sì ń gbọ́ nǹkan tó ń ka. Àlùjọ̀nnú ń gbọ́ nítorí kò sí èdè tí wọn kò gbọ́ láti inú tírà Ànábì Mùsá. Nítorí náà wọ́n jẹ́ ẹni tó mọ̀. Ọlọ́run Allah ṣàfihàn àkókò náà. Wọ́n bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n ṣe ń kọjá. Nígbà tí wọ́n dé ibi Al-Quran, ó sọ wípé wọ́n sọ fún ara wọn, dákẹ́ kí o gbọ́. Ìwọ gbọ́ nǹkan Ansitu Falamọ́ kò díyà. Nígbà tí ó ṣe tán, wọ́n padà lọ sí orílẹ̀-èdè wọn. Wọ́n sì rìn láti lọ kìlọ̀ fún wọn. Àṣé gbogbo ìwé tó wà lẹ́yìn ìwé Musa wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ nísìnyí. Ẹ̀rù sì bà wọ́n. Ẹ̀rù bà àlùjọ̀nnú. Ìwé yìí wà fún àwọn ènìyàn. Kí ni ìyàlẹ́nu tó jẹ́ fún wa? Nígbà tí Ọlọ́run wípé ó fi àdúrà ṣòfò. Wàláhì tí o bá rò wípé àdúrà ni wọ́n ń sọ nípa rẹ̀, ìgbìyànjú onígbàgbọ́ ni wọ́n ń sọ. Pẹ̀lú Quran tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń sọ. Èyí ni àdúrà náà.